bójú wáyé ò wáyé ṣá málámálá mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣe wọlé mo ní ẹ̀ẹ́rẹ́ kíní dé sí Yorùbá ò ọmọ aláyé kíní ṣẹlẹ̀ sí Yorùbá ò ọmọ Oòduà ò. Yorùbá sọ̀rọ̀ wọn ti bọ́ọ̀lù fáráyé gbá. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́ ńlẹ́ yìí. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fi òtítọ́ inú jáwé. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fi òtítọ́ inú wagbò. Àtòníṣègùn ìbílẹ̀ àtolóògùn òyìnbó gbogbo wa ni mo kí o. Ẹ wá nǹkan kẹfìdílé tàbí kẹfìlé nǹkan. Ẹ wá kùkùté kẹfẹ̀yìn rọ̀. Ìyá tí ń pariwo ẹni wọn dákẹ́. Àwọn ọmọ tí wọ́n ń wo bọ́ọ̀lù ẹni wọn ṣẹnu kẹ́mú. Kí la fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí? Òrí. A sọ díẹ̀ nípa òrí. Òyìnbó a máa pè é ní shea butter. Mọ pípé rẹ̀ ní Faransé, bá fọ Faransé fún yín. Òrí ó jẹ́ dúkìá kan tọ́lọ́run fi kẹ́ àwọn èèyàn dúdú tó sì wúlò fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ó ń ṣiṣẹ́ ìwòsàn àlàáfíà ara. Ó sì tún wúlò fún iṣẹ́ ìtọ́jú ìdènà ẹ̀mí òkùnkùn. Bí òrí ṣe wà yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn ọ̀jọ̀gbọ́n fi ń ṣe láyé. Á fún wa ní díẹ̀ bùlá ń bẹ̀ ká lè mọ̀ yìí pé Ọlọ́run kẹ́ àwọn èèyàn dúdú. Èmi á máa sọ fún wa yìí pé àwọn èèyàn wa wọ́n ti ka ẹ̀yìn ìwé, wọ́n ka wájú ìwé, wọ́n tún á ka ìpò rẹ̀ mọ́, kò jẹ́ wọn mọ wọ́n ń ṣe mọ́. Ẹ̀rí òyìnbó wọ́n tún mọ àǹfààní òrí yìí ju àwa tí tọ́lọ́run dá sọ́dọ̀ wa lọ. Ẹ máa bá mi bọ̀. Orúkọ èmi ọmọ yín náà ni Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dàrè, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Mo ń sẹ́ndì àwọn fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kó máa jẹ́ àkíyèsí pàtàkì o. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní orí YouTube ẹ rí fídíò program kan tí mo ń post lóríṣiríṣi. Èmi gangan nù. Àmọ́ àwọn fídíò yìí ti pẹ́. Kódà kì í sọ̀rọ̀ ọdún márùn-ún kì í ṣe mẹ́fà sísìn tó ti wà lórí Facebook. Ìgbà táwọn olè tí wọ́n máa ń dà wá láàmú mẹ́ òun náà látún dé oní WhatsApp ń bì kó tó dogun ó tún dórí YouTube. Ẹ rí i pé nígbà àti ìmọ̀ràn sọ dáadáa àti ìmọ̀ràn sọ. Ṣùgbọ́n ní Ọlọ́run ti ní Yorùbá ó yé wa díẹ̀ níwọ̀n bá
èdè tá a kọ́ lọ́dọ̀ àwọn tó bí wa. Ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ fídíò mi, ẹ má lérò pé àbáwọn ni àbáwọn kọ́, èmi ni o. Àwọn àdírẹ́sì tẹ́ máa bá pàdé mẹ́ ni pé Bàrígà àbí kí n sọ pé Onírèké nìbàdàn, rárá o. Ayé ìgbà yẹn nìyẹn. Ìkòròdú ni mò ń gbé o láti bí ọdún 3 sẹ́yìn. Ẹ rí i pé à ń sọ mẹ́ nígbà yẹn pé àpò kan ẹni tí wọ́n bá wọ abẹ́ni tí wọ́n bá wo kinní kan 1000 àbí 2000 láyé ìgbà yẹn nìyẹn o. Kì í ṣe ayé òde òní mọ́ o, bó sì jẹ́ nìyẹn. Ọ̀yá ẹ máa bá mi bọ̀ wá. Ẹ fi ẹgbẹ́ àkànfìdílé tàbí kẹ́ fi ìdílé nǹkan kájọ jàǹfààní dúkìá ọlọ́run yìí. Oríkì máa ń burú títí kó gbogbo ọdún lẹ́yìn ogun biribiri ìmọ́lẹ̀ àtàn o. Ẹ jẹ́ ká kó lódùmarè ká kọ́ bá ló wáyé. Káyé wa lè dùn nígbẹ̀yìn ìgbẹ̀yìn láláyò ilẹ̀ ń pè ọ́ o. Ilẹ̀ ọ̀kẹ́rẹ́ àkọ́kọ́ yẹrí. Alákòó kò tẹ̀lé ní kábíyèsí. Ọba àgbẹ̀dá tí ẹ ní yẹyẹ ọba dárúbà dá. Ìgbà ìkàlẹ̀ ló máa ń. Òrí. Igi kan bẹ nínú igbó, wọ́n ń pè ní igi ẹmi. Ẹmi yìí oríṣi méjì ni. Ọ̀tọ̀ ni ẹmi gbẹ̀gì, ọ̀tọ̀ ni ẹmi gidi. Látara igi ẹmi gidi yìí a máa so èso kan. Èso yìí òun ni wọ́n fi ṣe òrí láwọn ìyá wa tó mọ̀ pa rẹ̀. Ní Áfíríkà wa àbí ká sọ pé láwọn ilẹ̀ aláwọ̀ dúdú wa yìí, ká sọ díẹ̀ níbi ojú wa tó pé ìlú wo ni òrí pọ̀jù sí àbórílẹ̀-èdè wo. Tí a bá lọ orílẹ̀-èdè Bẹ̀nẹ̀, òrí pọ̀ ńbẹ̀ dáadáa. Tá a wọ Mọ̀nígìrì lọ, Mọ̀nípàrà, Tàǹjìtá, Paraku àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Bàsílá, Báǹtẹ́, Nántẹ̀tẹ̀gún, Júgù. Wọ́n bá tí ẹnu mi gbénu àwọn ìlú pọ̀ níwájú lọ. Ẹ má jáwọn èèyàn ní Faransé ọmọ àfi mẹ́rẹ̀ẹ̀rin. Ẹ̀rí igi ẹmi ọ̀pọ̀ ní àwọn ìlú tàwí débi pé àwọn ìlú kan bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn jẹ epo rárá. Òrí yìí òun ni wọ́n fi ṣe gbogbo nǹkan tí wọ́n bá sè, tó sì jẹ́ pé wọ́n fẹ́ lè gé kàrẹ́ jẹ kó tó mọ̀ pé òrí ni wọ́n fi ṣe bẹ̀ fún ọ. Òrí mo láti kọ́kọ́ fẹ́ gbé kábíyèsí ọlọ́run. Ẹ̀yin èèyàn wa, ẹ lè rí àwọn tí wọ́n ń lo fídíò mi káàkiri. Arákùnrin kan ń bẹ ní orí YouTube, wọ́n ń pè ní Aminu Fatai. Ọlọ́kọ̀ ogun fídíò mi ó kò sórí YouTube. Tẹ́ bá ti bá a pàdé, ó lè kọ àkọlé le, ṣùgbọ́n ẹ̀yin gbóhùn bẹ̀. Tẹ́ bá ti rí pòun mi ni kẹ́ fura o, fídíò mi ni o, wọ́n ń lò ní o. Arákùnrin kan náà òun náà ń jẹ́ agbẹ́sìgá àgbáyé. Fídíò tí mo ṣe nípa rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀, gbogbo ibi tí mo ti dákọ ara mi àtàdírẹ́sì Ọ̀yọ́ kúrò. Yọ wá kọ àkọlé lé lórí pé márùpọ̀ ò lè dọ́lọ́mọ láyé. Wọ́n bẹ gbogbo ẹ̀yin tẹ́ bá bá a pàdé, èmi tí mo ṣe eré o. Mo sì ṣe fídíò yìí débi part 1, ìyẹn ní part 1, part 2, part 3, ó sì lọ sí part 6. Torí àwọn olè yìí lọ́jẹ́ ká dẹnu dúró díẹ̀, ká má gba àkókò wa torí pé owó lè fi ra dátà. Òrí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ fún wa ní àwọn ètò kan ní sísẹ̀ǹtẹ̀lé. Àwọn bàbá wa máa fi òrí para. Tó yẹ pé tí a bá fi òrí para láì po nǹkan kan mọ́ lásán, ara rẹ̀ yóò máa tún àwọ̀ ara ẹni,
àwọ̀ ara ẹni wọ́n máa ṣe rẹ́gírẹ́gí ẹ gbọ́ àwọ̀ ara ẹni wọ́n máa ṣe rẹ́gírẹ́gí yóò máa dán dáadáa débi pé èèyàn gan mọ̀ pé àwọ̀ yìí jọ̀lọ̀. Àwọn ìyá wa bí wọ́n bá bí ọmọ tuntun nílẹ̀ Yorùbá wọn sábà máa lo òrí fún un láti lè jẹ́ kí kára wọn máa tò. Àwọn ìyá wa arúgbó náà àtẹni tí ò rúgbó wọ́n máa ń lo òrí fún ìwọ́ra. Ṣé wàá rí òrí yìí oríṣi méjì ló pín sí o. À ń pe ọ̀kan ní òrí àmọ́ à ń pe ọ̀kan ní òrí gidi. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ òrí àmọ́ yìí. Ẹni tí ó bá jẹ́ kó gbé sálẹ̀ ó gbélẹ̀ Yorùbá dáadáa kò lè mọ òrí tí wọ́n ń pè ní òrí àmọ́. Àwọn Fúlàní ni wọ́n sábà máa ṣe òrí àmọ́ yìí. Ó dàbí pé omi ọmú màálùú wà ń bẹ̀ lára àwọn ohun tí wọ́n fi ṣe òrí àmọ́ yìí ọ̀wọ́n ju òrí gidi lọ torí pé èròjà rẹ̀ ọ̀wọ́n. Ṣùgbọ́n òrí gidi yìí òun ló jáde wá látara igi òrí tí àwọn bàbá wa máa ṣe. Ìwúlò tẹ́lẹ̀ yìí torí gidi yìí ọ̀pọ̀ ju ti òrí ìta kọ́kọ́ lọ. Òrí ẹ lọ wá ẹyẹ kan tí wọ́n ń pè ní ẹyẹ kòwé. Ẹ lọ wá ẹlòmíràn máa bẹ̀rẹ̀ pé ṣé dúdú ni àbẹ́yìí tó ní funfun. Òríjínà tó jẹ́ dúdú yẹn òun ni kẹ́ ẹ lò. Ẹyẹ òǹbẹ̀ kan òǹbẹ̀ yìí èkejì àdán ni kékeré báyìí ní rí òǹbẹ̀ ẹ tọ́jú ẹ̀. Ẹ ti kó méjèèjì papọ̀ ó yẹ kó ságbádá tẹ́lá wá kó ságbádá. Ewé ewúro òòjọ́ báà lẹ gbọ́ ohun tí mo wí. Àní ewé ewúro òòjọ́ ẹ jà ẹ wá kó lé lórí. Ewé rere akọ ewé rere abo ẹ kó lé lórí. Ẹ wá òrí kí ẹ mọ̀ wí fún òrí ẹ bá ṣe lágbára sí ni ẹ lè wá ìṣù òrí bá mẹ́ta àbí mẹ́rin kẹ́ ẹ kó lé. Ẹ bu epo pupa sí ẹ bu àdíẹ̀ yẹn sí oyin lẹ wàá bù gbẹ̀yìn lé lórí ẹ wàá dè pẹ̀lú òdìdí atari kan ni ẹ dè. Kílẹ̀ wí ẹ ti dé ń bọ̀ ẹ jẹ́ òun wọlé kí n lọ mú sẹ́rẹ́. Ẹni bá dalẹ̀ àkálẹ̀ ẹ̀dọ̀ ògbé gẹ́gẹ́ o. Olúwa bá wa tó lè yí ṣe òótọ́ wá lánàá. Olúwa dá wa láre ò ká sì máa lè jẹ́ o. Àbí torí bíbó ajá, bẹ́ẹ̀ láì torí ikọ̀ àpò ẹ̀jẹ̀ wo ni mo ṣe ẹni máa mú gàrí mi. Ẹ bá mi bá àgbà ìyá lédè o, ẹ bá mi bá àwọn ìbá lédè o. Àṣẹ ìbàjẹ́ ilẹ̀ kéré dúró. Bẹ́ẹ̀ ò dáyẹ̀ ní jẹ́jẹ́ bẹ́ẹ̀ kò ní lákọ̀ọ́jà. Ṣe rí ìgbà tẹ́ ẹ ti dé lórí àrò ó ní májẹ̀mú ẹ má jẹ́ náà kọ́yẹ̀ ẹlẹ́ nídìí rẹ̀ ẹ sì má jẹ́ àwọn èèyàn máa múná nídìí rẹ̀ kó dàbí èèyàn mú sìgá ẹ má jẹ́ òmu nídìí rẹ̀ ẹ jó kójó búrúbúrúbúrúbúrú àìsí o májẹ̀mú ẹ̀nà ẹ má sí o
ṣẹ́rí tí bá ti ń run jíjó àwọn ọ̀jọ̀gbọ́n tó ti mọ nǹkan jó tí ó ti yé wọn tí bá ti ń run jíjó òun ni èéfín tí ó máa jáde yóò ti change òórùn tí bá ti ń run jíjó débi pé ẹ ti mọ̀ pé gbogbo kìnìún yẹn ti jó lẹ́sẹ̀sẹ̀ wá sí ẹ lọ ẹ tuntun dé títí tó bá wá jó tán ẹ wàá pò mọ́ òrí ẹ gbìyànjú ẹ dá méjì ẹ pò dá kan mọ́sẹ̀ ẹ pò dá kan mọ́ òrí báwo la ti wá lò orúkọ ẹ̀yin ọmọ yín tí ń sọ̀rọ̀ ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ gbọ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà a kì í bá àwọn ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp group nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa ń sọ àwọn nọ́mbà méjì kan ní ṣe ṣùgbọ́n tá a bá parí ètò ń ka gbogbo nọ́mbà yìí kù fún yín +2348032983298 ẹ gbọ́ dáadáa +2348032983298 ẹ gbà kan sí +2348089038658 ẹ tuntun gbọ́ +2348089038658 tó bá yá máa kà wọ́n nọ́mbà yòókù ẹ máa bá mi kà lọ. ẹ ti dá sọ́nà méjì ṣe eré yìí tí ẹ pò mọ́sẹ̀ ọṣẹ tẹ ẹ pò mọ́ yìí ẹ fi òrí kan sí tẹ ẹ gùn gbogbo ẹ papọ̀ ẹ gùn pọ̀ kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run ṣe rí èyí tẹ ẹ pò mórí yìí ẹ pò ògì gbígbóná kógì yẹn ó gbóná ẹ máa bu bí síbí kan sínú ẹ kọ́ yọ sínú ògì yìí kẹ wá gbé e mu báwọn àgbàlagbà tí lò ní mo sọ yẹn láì wù kí wọ́n máa bínú rẹ̀ tó wọ́n ó fi ọ lẹ́yìn sáyẹ́ǹsì àwọn àgbàlagbà ni kí wọ́n máa bínú rẹ̀ ṣe ohun tẹ́ ti fi náà àìmọye mílíọ̀nù òun ní lọ́ọ̀ sí àpẹẹrẹ tó máa rí tó bá ń lò ṣe yìí ẹni tí kì í bá ọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n máa bá ọ sọ̀rọ̀ ẹni tí kì í yọ̀ mọ́ ẹ wọ́n máa yọ̀ mọ́ ẹ àwọn tí máa wò ọ níwòkú tẹ́lẹ̀ ọ̀ọ́dẹ̀ ní táyé ń wò ní rere bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. kódà tí àwọn ẹni bí bá ti ń pètè aburú lẹ́yìn rẹ̀ tọ́ ọmọ àṣírí wọn ó sì máa tó lọ́ọ́ dán wò. ẹni tí ń tajà yìí máa bù ara ẹni tí ń ṣe lọ́ọ̀yà yìí bù ara lọ kóòtù kò sóní sí ọwọ́ tí kì í lò ọ̀pọ̀ fọ́ kí lọ́ọ́ fòfò sí àní sáyẹ́ǹsì ni lọ́ọ́ lè lò ọmọ ọṣẹ́ lè lò ó kò sírú ìṣẹ̀dá àràwọ̀ tí ó lè lò ó lẹ́yìn bàbá kò kọ́ gbóná ṣé èèyàn lè irọ́ ń tà fi lò nù ẹni mẹ́rin máa bẹ̀rẹ̀ pé ògì bàbá ní àbógì funfun èyí ọ̀bá àrógì ògì dúdú láti fi lò ọṣẹ rẹ̀ wá ń kọ́ máa wẹ̀ ẹ́ lóòrèkóòrè ẹ ṣe é kalẹ̀ fáwọn ọmọ yín ìyá tẹ́ ẹ bá ti jáde lé ojú ọ̀tẹ́yìn mọ́ ẹ mà wọn ti ń bá àwọn ọmọ yín ṣeré ibi mélòó lẹ fẹ́ kìlọ̀ fọmọ yín pé ọmọ débẹ̀ mọ́ ibi mélòó lẹ fẹ́ dé ẹ ṣe é kalẹ̀ káwọn ọmọ yín máa bù ú kí wọ́n ẹ jẹ́ wọn dábẹ́ mọ́ pé ọ̀ya mọ́rin báàfù mọ́rin sof báàfù kò sí aago káago láti àwọn èèyàn mi ní Kútọ́nù aago káago tàìwẹ̀ àwọn ará Kútọ́nù àní aago káago wọn ò ṣe pé o ìtumọ̀ wọn béèrè ni pé ṣé aago tó bá wù yẹn lèèyàn lè lò ó èyíkéyìí aago ohun tí wọ́n gbà lérò ni o wọn ò ṣe pé o wọn àní aago káago kò sí aago tá a lè lò ó dáa gan ni tí ọwọ́ bá pọ̀ lára èèyàn ẹni kọ́ máa gbé ọṣẹ yẹn déédéé kó sì máa lo tìbí yẹn kíákíákíá wéréwéréwéré yóò sì máa rí changes ẹ lọ dán o
yóò rí bẹ́ẹ̀. Ẹni mú kan sí wa èyí tó mú kan sí wa. Sẹ́rí tá a bá ní ká máa sọ̀rọ̀ lórí òrí lọ. Òrí 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 ẹ wo ọ̀nà rẹ̀ pọ̀ o. Òrí ewé kan bẹ wọ́n ń pè ní ewé ẹ̀mí èṣù. Ewé ẹ̀mí èṣù àwọn mìíràn máa pè ní apàṣà. Àwọn bàbá wa mìíràn tún máa pè ní ewé pàrìsà ń bẹ o, ewé apàṣà ń bẹ o. Tó bá ti wá mọ̀ bẹ́ẹ̀ ya ní wọ́n wá ewé ẹ̀mí èṣù, ewé tó kọ́mọ̀ ni o. Ìtumọ̀ rẹ̀ ewé tó lè rí, tó lè tètè rí ni o. Àwọn ẹlòmíràn pè ní rẹ́rìn kò mí, àwọn ẹlòmíràn tún pè ní rẹ́rìn kì í réyìn. Ẹ̀sùn ṣe rí òdòdó erí ewé yìí, òdòdó erí rẹ̀ kí lẹ ti wí? Òdòdó orí rẹ̀ ẹ̀wà kẹjọ pọ̀. Ṣe rí ọmọ ayò táwọn èèyàn ti ta dáadáa, ọmọ ayò táwọn èèyàn máa ń ta dáadáa, ayò ọlọ́pọ́n ni o. Ẹ gbìyànjú kẹ wá nínú ọmọ ayò yẹn jọ pọ̀ díẹ̀. Ẹ ti rí, ṣe ti rí, ọyẹ kò sí. Kílẹ̀ rí, ẹ ti kó sí. Ọyẹ fi èkó dẹ odidi kan ẹ fi lè. Igi ńlá díẹ̀, èpo ọ̀bọ̀ díẹ̀. Kílẹ̀ rí, ẹ ti rí, ọyẹ ìjò. Ẹlòmíín béèrè yìí pé ṣé lẹ́yìn yàtọ̀ sí jíjó ṣé kò sọ́nà míì tá a lè gbé gbà ni? Tọ́ ọ bá lè rí ẹ̀rọ tí ọba ẹ lọ kẹrọ lọ kó kúnná lọ́mú pẹ̀lú odidi atari. Tí wọ́n bá wá lọ tán bò ló ti ṣe. Ìní ọmọ yín náà ní Lukman ọmọ yẹn dárí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Mo rò pé ń bá mi ká lọ torí àwọn tí wọ́n ń jí ètò wa gé la fi ń dárúkọ wa lóòrèkóòrè o. Bó o là á ti wá sí ẹ gba nọ́mbà méjì sọ́dọ̀ tá a bá parí ètò ń fà wọ́n yín láwọn nọ́mbà yòókù. +23480 3298 3298 +23480 3298 3298 ẹgbàá kan sí +23489 38658 ẹ̀tún gbọ́dọ̀ kan sí +23480 890 38658 ẹ̀tún tún gbọ́ +23480 890 38658. Ṣé jíjó lẹ́yìn jó ni? Ẹ̀yin ti jó tán. Ṣé gbogbo lẹ́yìn gun ni abẹ́ fẹ̀rọ lọ ẹ ti lọ tán? Ọyẹ ẹ̀pọ̀ mórì. Ọ̀dájú abiyamọ ni ó lóun ò ní ṣiṣẹ́ ìṣọwọ́. Ọ̀dájú abiyamọ ni. Ẹ bá wá tù sí tán. Àwọn bàbá wa máa fi lọ́fíńdà olóhùn láyé àtijọ́ wọn a máa lo lọ́fíńdà bíntù tàbí lọ́fíńdà àsòsòrébíà. Lọ́fíńdà tó bá wù ọ́ tó lóòrùn dáadáa yá sí. À á lo 6 flower kódà bọ́ bá rí 20 flower 100 flower tù sí. Ìpara ni ẹni káwọn ọmọ yẹn máa fi para. Ìwọ tó máa sá fún family house. Ìwọ tó máa sá sọ́dọ̀ àǹtí rẹ̀ tí ẹ fẹ́ lọ.
àbí wọ́n tọ́ wà nírìn àjò tọ́jẹ́ pé àtiwọ̀ family house nira fún já sára kọ́ wọ́bẹ̀ wàláyé wọ́n máa yọ̀ mọ́ ni wọ́n máa kà ní ọ̀rọ̀ tí ọ̀yẹ́ wọ́n sọ gbogbo ẹ̀ ni wọ́n máa sọ wọn ò ní rí ọ́fíìsì nǹkan kan eré làáfọmọ́nú ayò ṣe wọn ò ní rí ọ́fíìsì tó ẹ̀ tó fi lọ máa fi para lóòrèkóòrè gbogbo ohun tí ọ̀sán ni wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ ọkọ mi ẹni tó ti bì ọ́ sínú tipẹ́tipẹ́ ó rí yọ́ máa kà ní ọkàn máa fi níbi tó ojú bẹ́ẹ̀ lọ òun ò pé torí ohun tó fi ṣe kò pé 1 million nítorí pé ẹ̀dá kan mọ̀ náà ni ẹ̀dá kan mọ̀ ni ẹbẹ́ yẹn lẹ́ ń sálákàwé ẹ̀yin lẹ́ kè pòwé lẹ́ kanú ìwé lẹ́ kèjì ìwé ẹ ti kàwé jẹni tó níwèé gan lọ ẹ farabalẹ̀ kẹ́ kọ́gbọ́n lọ́dọ̀ àwọn bàbá tó bí yín nígbà bàbá wa kú tẹ́lẹ̀ máa pẹ́ àkẹ́sì máa wò my dad iṣẹ́ tí dáàdì mi dẹ̀ máa ṣe nìyẹn o wọn ò pé kọ́ ọba wọn béégún wọn ò sì pé kọ́ ọba wọn bọ̀ ọ̀pẹ ọgbọ́n ọwọ́ wọn tí wọ́n fi ń sọmọ aráyé lóore ìwọ kọ́ máa lò ó tọ́ba kọ́ dókítà tí ń fi abẹ́rẹ́ gún èèyàn tọ́ba kọ́ téèyàn dúdú náà sì kò sí ohun tọ́ba àdì mbẹ́ dúkìá ọlọ́run ni bàbá ẹnìkan kọ́ ló lè wéédú bàbá ẹnìkan kọ́ ló gbin lá ọlọ́run ló ní ẹ̀gbọ́n táwọn ìfún yín jàre ẹ̀ ń gbọ́ ẹni káwọn ọmọ yẹn máa fi para kò sígbà tó lè lò ó ẹ bá fọwọ́ lẹ́ẹ̀kan aago káago ìgbàkúgbà tọmọ yín bá bẹ́ẹ̀ ṣèyàwó ẹni ó lò para yìí ẹ dákun ó lè ní para míì tó fẹ́ lò ẹni ọkọ lò àbọ̀mọ yín fẹ́ ṣe freedom ẹ̀ ṣe fún yóò gbà yìí níjọ́ náà gan ni àwọn àgbàlagbà ní àjàgbá yìí ti Ṣàngó ẹni kó lò ó òun gan inú rẹ̀ ó máa dùn ní ọ̀nà wo ló tó tún á wúlò fún àwọn àgbàlagbà téèyàn bá ń wá iṣẹ́ tí ẹ bá ṣe pé nǹkan mi ń bẹ lára rẹ o tí ẹ ṣe pé diwọ́ ń bẹ lára rẹ o tó bá lò lọ ibi tó ti fẹ́ ṣiṣẹ́ tàbí tí ń wáṣẹ́ yóò tètè bá àánú Ọlọ́run pàdé tẹ́lẹ̀ àwọn tó tún á wúlò fún ẹ̀yin olóṣó ẹ ṣọ́ra o tí obìnrin bá ń lò ó yọ́n máa rí tajé sí o ẹ̀yìn pé kò fi ṣàgbèrè tó bá ń lò lẹ́nu ọjà rẹ ọkùnrin ọ̀pọ̀ o má torí ẹgbà fún wọn o torí wọ́n páàkì ká o má torí ẹgbà fún wọn o wọ́n kàn lògo ayé rẹ ní gbàǹjo ni wọ́n bá lògo ayé rẹ tó wọ́n fọ́n ní ṣéǹjì bẹ́ẹ̀ ni ewé tó lò sára òun ní jẹ́ pé àwọn èèyàn máa sùn ọ́ má torí ẹ̀ fi ṣàgbèrè òyìnbó tó dáa ni tó dáa tààràtà àwọn èèyàn bẹ̀rẹ̀ pé ká tó fi kàn án lẹ̀ sí ni ìyẹn náà tó a kò máa tẹ̀síwájú lórí ẹ̀ lọ́jọ́ mi. ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ ìwé ìdá fún yín ẹ máa lò ó ẹni tí ń wá ọkọ òórì ọkọ gidi tó bá ń lò ó dáadáa ìwé méjèèjì tí mo fi lẹ̀ ìkíní àti kejì ẹ máa lò ó dáadáa ìjẹ́ kéèyàn ó tètè rà àánú gbà àbí òjíṣẹ́ Ọlọ́run tó níjọ tẹ bá ṣe fáwọn ọmọ ìjọ yín wọn ò ní ṣépè fún yín iṣẹ́ yìí dáa gan ni ọ̀dà gan ni ẹ̀yin ìyá ẹ ṣe àwọn nǹkan yìí kalẹ̀ fáwọn ọmọ yín
gbogbo bí ẹ bá ń gbọ́ ètò mi yìí ẹ máa share rẹ̀, ẹ máa share rẹ̀. Tó o bá share rẹ̀ fún èèyàn 10 ó rore lọ́nà 10. Tó o bá share rẹ̀ fún èèyàn 30 ó rere lọ́nà 30. Ìwọ tó o bá share rẹ̀ fún àìmọye ọ̀pọ̀lọpọ̀ èèyàn, Ọlọ́run ó máa ṣàánú wọn náà ní ọ̀pọ̀lọpọ̀ ibi gbogbo. Ibi tó rò kàn sí, ibi tó rò kàn sí, ẹ máa rà nígbà. Ìmọ̀ yín náà ní Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Òjò kì í rọ̀ kó tà sílẹ̀. Ọlọ́run ọba kò ní jó oore wa kó tà sí wa. Nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa ní WhatsApp group? Ẹ máa gbọ́ sísẹ̀ntẹ̀lé o. Ń fún wa ní nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà 2. Ń fún wa ní nọ́mbà orílẹ̀-èdè Benin 2. Ń fún wa ní nọ́mbà orílẹ̀-èdè Côte d'Ivoire 2. Ọyẹ máa tẹ̀lé mi o. +234 80 3298 3298 +234 80 3298 3298. Àkọ́kọ́ nù. Ẹlẹ́lẹ́kejì +234 80 890 38658 +234 80 890 38658. Nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà ti dúró. Ọyẹ gba torílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928. Ìkíní nù. Ẹlẹ́lẹ́kejì +229 54 65 1929 +229 54 65 1929. Torílẹ̀-èdè Abidjan ló kù tí wọ́n fẹ́ fún wa tá à ń pè ní Côte d'Ivoire +225 05 06 13 49 43. Ẹ̀túngbọ́ lẹ́ẹ̀kan sí +225 05 06 13 49 43. Ìkíní. Ẹlẹ́lẹ́kejì +225 05 04 81 11 31. Ẹ̀túngbọ́ lẹ́ẹ̀kan sí +225 05 84 81 11 31. Yóò dára fún wa, kò ní í dàálẹ̀. Àwọn fídíò mi tí mo ṣẹ̀ṣẹ̀ post tẹ́ ń rí àwòrán mi, ó ti pẹ́ o, kì í ṣe fídíò sí yìí o. Ẹ rí i pé nọ́mbà tí mo dákọ̀ àtàdírẹ́sì ibẹ̀ ìyàtọ̀ wà ńbẹ̀ gidigbe. Ayé ìgbà tá a wà ní Bàrígà àwọn làwọn yẹn o. Ayé Bàrígà ni o. Ní ká máa dákọ̀ 2007 2006. Ẹ rí i pé ọ̀nà ti jì díẹ̀. Ayé ìgbà tí à ń ṣe prógáàmù àwọn orí rédíò káàkiri ní gbogbo àwọn ìwọ̀n yẹn. Tá a dákọ̀ pé ẹ̀wọ̀ tó bá wo kìíní kan 1000 ní àbí 2000. Ayé ìgbà yẹn nìyẹn o. Kò rí bẹ́ẹ̀ ní sí o. Ìkòròdú ni mò ń gbé o. Ẹ̀yin tẹ́ bá pè gbogbo nọ́mbà Nàìjíríà mi tí ò lọ, ẹ pè ti nọ́mbà àti Kútọ́nù. Tẹ́ bá ti pè torílẹ̀-èdè Benin tí ò lọ, ẹ pè ti Abidjan. Tẹ́ bá wà pè gbogbo ẹ gbìyànjú kẹrí pé ẹ ń tọ́ sí MTN ní tàkọ́kọ́ tí mo ní +234 80 32 98 3298. Á dára fún wa o. Ilé o àìbá àmọ́ ẹ fẹ́ tọ́jú ara yín nílànà ewé àtegbò ẹ kàn sí wa. Tàbá ní mò ń pa rẹ̀ àárín yìí lọ́wọ́. Bákan náà fẹ́ béèrè nípa àrìn àjò wa ẹ kàn sí wa. Ẹ̀ ń sanwó ni kì í ṣọ̀fẹ́ o. Ẹ̀ ń tẹ́ bá wà lókè òkun tẹ́ ẹ bẹ̀ wá níṣẹ́. Ẹ̀yin lẹ́yìn sanwó tí DHL ọba yín fi gbé o torí kálà kó yẹra wọn o. Á dára fún wa o. Á yẹ wa o. Kò ní yẹ lẹ́ o. N ta fẹ́ Elédùà á ṣe fún wa. Èyí tá a fẹ́ Olódùmarè yóò lè jìnnà sí wa. Ire o. Ire o. Ire kàbìtì. Ayé ti kẹ́kẹ́ ọjọ́ mi lọ́dẹ̀dẹ̀ àbírètí ìpadàbọ̀ ẹni ayé fẹ́. Wọ́n lójú àríre, wọ́n létí akọrin, ohun tẹ́tí kọ́ máa kọ̀rọ̀ omi ń bọ́ lójú. Ìbànújẹ́ ló dorí àgbàkodo tó ní kẹ́ o. Ayé ẹ̀jẹ̀ yìí kan, ìdára mi jẹ́ àwọn àjẹkọ̀ọ́ lọ́wọ́.
Ọba tó sàkúlé ti kó ayé ò lè gbàgbé. Ọba tó sọ ìbọn nínú ńlá.